wọ́n ti release ọmọ Adéyẹmọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi l'Amẹ́ríkà ní Canada wọ́n bẹ̀rẹ̀ sí pè mí bàbá Èkìtì ṣóòótọ́ ni ọmọ Adéyẹmọ máa jáde. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo wá ní wákàtí ọ̀wẹ́ láti wá sọ fún yín pé ìròyìn tó ń jáde ránrin pé wọ́n ti bolo olóyè Ìgbòho ti wà ní kíní kan ó ti wà báyìí o olóyè Ìgbòho wọ́n ti bolo olóyè Ìgbòho lẹ̀ gbogbo wa là ń gbàdúrà ẹ̀ nítorí ẹ̀ máa ṣẹlẹ̀ náà ni ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho máa jáde nínú àhámọ́ torí ibẹ̀ yẹ kì í ṣe ilé ọmọ Adéyẹmọ oore òdẹ̀ ní dìbí mọ́mọ Adéyẹmọ láṣẹ Olódùmarè ìṣẹ̀dálẹ̀ mẹ̀kúnnù tó dúró fún á dìde agbé ọmọ Adéyẹmọ níjà àwa tí ò jẹ́ nǹkan kan tó ọmọ Adéyẹmọ torí ẹ̀ dìde pé kí ìyá ọmọ ìjọmọ Yorùbá ìṣẹ̀dá wa máa gbé ọmọ Adéyẹmọ dìde á gbé jáde á jà fún orílẹ̀ ẹja fi ń labú làwọn bàbá wa sọ orí ọmọ Adéyẹmọ ìṣẹ̀dá ọmọ Adéyẹmọ orí ìyá ọmọ Adéyẹmọ á dìde á tú ọmọ Adéyẹmọ lẹ̀ gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń jáde tẹ́ bá mọ kọ̀mẹ́díà kan tó wà ní Ìbàdàn ibẹ̀ náà lèmi náà ti wò tá à ń pè ní bàbá Aládò ó ṣe program yẹn láàárọ̀ yìí pé wọ́n ti release ọmọ Adéyẹmọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi l'Amẹ́ríkà ní Canada wọ́n bẹ̀rẹ̀ sí pè mí bàbá Èkìtì ṣóòótọ́ ni ọmọ Adéyẹmọ máa jáde olóyè ti pè mí èmi náà ti pè olóyè ohun gbogbo tán sọ yẹ wọ́n ń rò lọ́kàn wọn ni Ọlọ́run dẹ̀ máa fi èrò ọkàn wọn ó máa gbà ṣe àṣẹ ṣe gbọ́ mi mo kàn fẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó dúró àwọn bloggers lóòótọ́ lọ́mọ Adéyẹmọ nígbà tó ọmọ Adéyẹmọ bá jáde síta láyọ̀ àti àlàáfíà ìdùnnú ló máa jẹ́ fún àwa ẹ má sọ ayọ̀ wa di ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ a fẹ́ káwọn ìyá wa àtàwọn bàbá wa kán develop hypertension ṣe gbọ́ mi mo fi àkókò yìí lọ gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹni ìròyìn tẹ́ ẹ bá ti gbọ́ látẹnu àwọn blogger lórí Facebook tí ó bá ti yàtọ̀ sí ìròyìn tẹ́ gbọ́ lẹ́nu àwa tá à ń ṣe Yorùbá ní ṣe tá à ń tẹ̀lé ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá irọ́ ló wà ń díẹ̀ tí ẹ bá gbọ́ pé ọmọ Adéyẹmọ lẹ́nìí ó jáde ọmọ Adéyẹmọ ti wà ní Canada ọmọ Adéyẹmọ ti wà ní Germany ọmọ Adéyẹmọ ti wà ní America tí ẹ bá ti gbọ́ látẹnu Koiki Media Ọláyọmí Koiki tó jẹ́ PA bàbá tó jẹ́ spokesman bàbá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tí ẹ bá ti gbọ́ lẹ́nu bàbá wa Professor Banji Akíntóyè tí ẹ bá ti gbọ́ lẹ́nu irú àwa yìí bàbá Èkìtì Lady K Ọmọlúkà Òmeyọ̀ máa bí tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dúró tán ní ìran Yorùbá tí ẹ bá ti gbọ́ lẹ́nu Yorùbá Wuyì tí ẹ bá ti gbọ́ lórí Yorùbá World Media irọ́ ló wà ń díẹ̀ tí ẹ bá ti gbọ́ lẹ́nu Yèyé Dára Kòwé tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu àṣà tí òṣà Yorùbá Ọmọborí Owó TV tí ẹ bá ti gbọ́ lẹ́nu bàbá mi Fàtáyì Ògúnribidó ìyá mi Ajé Akúnyìn Àrà tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Dr. Savi ẹ gbà pé irọ́ ni tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Òṣàtúnjí irọ́ ló wà ń díẹ̀ gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ ṣé rí majority àwọn tó ṣe blogger yẹn tí ọjà wọn ò bá ti tà mọ́ wọ́n mọ̀ pé àgúnmu òwò lọ́mọ Adéyẹmọ Ìgbòho ṣá ọ̀pọ̀lọpọ̀ ní kí n má sọ bẹ́ẹ̀ torí àti sọ̀rọ̀ púpọ̀ lénìí mo ní máa bá wọn blogger yẹn sọ̀rọ̀ wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ pé tó mi ìmẹ̀yẹ tó gbà lórí social media ni lórí YouTube ni pé torí pé èmi ò ní oore ọ̀fẹ́ àti máa gbà á kí n má block wọn kì í ṣe pé mò ń block anybody I did not block anybody please but ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ torí pé ilé tá a bá fi tọ́mọ àwọn àgbààgbà Yorùbá sọ wípé ìrìn ló máa wo ẹ já sọ òdodo ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àgbàlagbà ló fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ nípa ti olóyè Sunday Igboho ṣá nígbà tẹ́ bá sọ láàárọ̀ tó bá dalẹ́ tẹ́ bá tún ní pé kò rí bẹ́ẹ̀ mọ́ ṣé ẹ fẹ́ da àwọn ìyá yẹn sínú ìbànújẹ́ ayérayé ni we don't want our old people to develop any hypertension ẹ jọ̀ọ́ ẹ má tẹ́tí sí wọn number one àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lọ́mọ Adéyẹmọ wà àwọn tó dẹ̀ sọ pé ó wà nínú àhámọ́ ọmọ Adéyẹmọ ò sí nínú àhámọ́ ọmọ Adéyẹmọ ò sí nínú àhámọ́ ẹ ti rí gbogbo fídíò àwa tá à ń lọ bẹ̀ bá ṣe ń bá wọn ya fọ́tò tá a tún sọ̀rọ̀ lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ẹ̀rí tọ́mọ Adéyẹmọ gan tó jáde síta tó jó ijó ayọ̀ tó fi hàn pé kò sí nínú àhámọ́ nígbà tọ́mọ Adéyẹmọ bá máa jáde kúrò ní Benin Republic ní ìrọ̀rùn ni tọ́mọ Adéyẹmọ bá máa jáde ní Benin Republic ní ìrọ̀rùn ni tí gbogbo wa máa jáde síta tá a máa jubilate pé yes bàbá wa ti lè rìn káàkiri bó ṣe wù ú ṣe gbọ́ mi gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ tẹ́ gbọ́ lénìí tí bàbá Aládò gbé síta irọ́ ló wà ń díẹ̀ mi ìmọ̀ bí tí bàbá Aládò ti gbọ́ o ó kù ibi tí bàbá Aládò ti gbọ́ àwa ò mọ̀ bóyá ó dẹ̀ fi lálàmọ́jú ni aláì máa dòótọ́ láìpẹ́ bóyá òun náà dé èrò ọkàn ní èrò rere ní ó máa wá sí ìmúṣẹ láìpẹ́ bóyá òun náà kàn wò pé kí lòun lè ṣe o tóun náà lè fi contribute
sí ọ̀rọ̀ Yorùbá nation is good ṣùgbọ́n ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi òtítọ́ kún òtítọ́ ló máa ń lékè irọ́ ọjà tá a bá fi òtítọ́ rà ní máa ń pẹ́ lọ́wọ́ ẹni òwò tá a bá fi òtítọ́ ṣe lènìyàn máa ń jèrè àjẹdálẹ́ lórí ẹ̀ ẹ̀gbọ́n mi bí ọjà tí a bá fi òtítọ́ rà òun ní máa ń pẹ́ lọ́wọ́ ẹni o òwò tí a bá fi òtítọ́ inú ṣe òní Yorùbá sọ wípé ènìyàn máa ń jèrè púpọ̀ lórí ẹ̀ ẹnìtì tó bá ti jáde síta tí ò bá ti wá látọ̀dọ̀ àwọn Professor Banji Akíntóyè Ọláyọmí Kóìkí tí gbogbo àgbáyé mọ̀ sí Kóìkí media tí ò bá ti wá látọ̀dọ̀ Yorùbá world media all the Yorùbá world media members tí ò bá ti wá látọ̀dọ̀ àwọn Yorùbá home based media àti Yorùbá world media àti home based media omi ẹ̀kọ́ ni tí ò bá ti wá látọ̀dọ̀ wọn ìròyìn kíròyìn tẹ́ bá gbọ́ nípa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà níta irọ́ ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi àtàwọn bàbá mi tó ti pè mí látàárọ̀ tó ti confirm òun náà ni mò ń sọ fún yín yìí torí mo rí pé ìpè yẹn ti pọ̀ mo ti ní pé ẹja gbàgbé bọ̀ tí mo ṣe rí pé àwọn ènìyàn pè mí bí wọ́n ṣe ń lọ sórí social media tàn án wo program yẹn náà pè mí bàbá Èkìtì ṣọ́dọ̀ yẹ kẹ́kẹ́ má sọ fún wa irọ́ ni o kò rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ṣe é gbọ́ mi kò tí ì rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ èyí tí ẹ gbọ́ yẹn irọ́ ni fake information ni ṣe é gbọ́ mi fake information ni mi ò fẹ́ fi fóònù kejì wọ̀nyí ń bá bí ọ̀rọ̀ tèmi àti olóyè Ìgbòho jọ sọ nígbà tó pè mí ń bá bí wọ̀nyí ṣe é gbọ́ mi torí bó ṣe pè mí irọ́ tí mò ń já irọ́ yẹn mo wá rí pé ó pọ̀ lèmi náà wá pè wọ́n bàbá adẹjọ́ sọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ẹ jọ̀ọ́ ẹ kúrò nídìí ìbàjẹ́ tí ẹ lè dá orúkọ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́nà tó tọ́ kìí ṣe ní tirọ́ ẹ má kó àwọn ènìyàn sínú ìgbèkùn ẹ má jẹ́ káwọn ènìyàn ó develop hypertension ṣe gbọ́ mi ẹ máa jẹ́ kí gbogbo wa máa rántí pé ohun tá a bá ṣe lénìí ó mà máa dìtàn bó dọ̀la ìtàn ọ̀la á di ènìyàn pàtàkì tí ó máa bá ayé wa rìn ẹja máa rántí àṣegbé kan ò sí ohun gbogbo tá a bá ṣe à ń ṣe pamọ́ nílé ayé ni olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ alápàjíwà international ó wà láàyè àti láàyè ara ẹ̀ ó dẹ̀ máa jáde láàyè àti ara tó náà máa ní freedom láti rìn káàkiri torí oore yìí di bí àwọn bàbá wájú di mímọ̀ fún wa pé olóore yìí kú sípò òkà Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá àti tiwa ò ní kú sípò ìkà that believe in freedom of Yorubas tó gbàgbọ́ wípé ìran Yorùbá gbẹ́dọ̀ wà ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ẹ jọ̀ọ́ bàbá aládò ó ti bẹ̀rẹ̀ kì í ṣe ní kì í ṣàná ó ti bẹ̀rẹ̀ kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí Facebook lórí YouTube ìwọ náà ti kò ní àjòjì YouTube ó ti kò ní àjòjì Facebook tó bá gbà nǹkan kan bóyá o gbọ́ ìròyìn kan ní tó dẹ̀ fẹ́ fi ṣe program èmi rò pé ó yẹ kó ṣèwádìí dáadáa torí ohun tí a bá ṣe tó bá mú ẹ̀mí àwọn arúgbó wa tó sọ ẹ̀mí wọn nù tàbí tó mú wọn develop hypertension káwa náà máa rántí pé ibi àgbàlá ń lọ kì í ṣe ibi àgbàlá tí ń bọ̀ èmi ò fẹ́ ká máa hùwà bíi ti àwọn àjàkáyé bíi ti àwọn ìjìnlẹ̀ bíi ti àwọn Dúpẹ́ Onítìrí tó jẹ́ pé ibi àgbàná ti ń bọ̀ náà fi ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹjá wádìí ohun gbogbo dájúdájú káàdì èyí tí ṣe òtítọ́ nínú rẹ̀ mú ẹ fi olóyè ṣe Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ fi lọ́rùn lẹ̀ àgúnmu òwò ní lóòótọ́ tẹ́ bá fẹ́ fi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ bá fẹ́ fi ṣe àgúnmu òwò yín ẹ fi ṣe ní ọ̀nà tó máa fi gbogbo èèyàn ní ọkàn balẹ̀ tí ò ní kó ìrẹ̀wẹ̀sì bá ọkàn àwọn ènìyàn tí wọn ò ní yọ̀ láàárọ̀ tó máa dọwọ́ ọ̀sán tí ò ní da ìbànújẹ́ torí nígbà tá a bá máa bírèkì ìròyìn ayọ̀ pé bàbá wa ti kúrò ní Benin Republic ayọ̀ tí ò ní lópin ní unlimited joy ayọ̀ yìí ò ní padà ìbànújẹ́ lọ́nà o èmi ń rọ̀ yín ni o ẹja jáwọ́ nínú irọ́ àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní èké ò lérè ìtìjú ló máa ń dé bá àyàn lọ́jọ́ alẹ́ o lè parọ́ láàárọ̀ kó fi gbáyì o lè parọ́ láàárọ̀ kó fi gbògo o lè parọ́ láàárọ̀ kó fi ralé kó fi ra mọ́tò ọjọ́ alẹ́ ńkọ́ ìtìjú ló máa bá wéńdé o ìtìjú ló máa ń tẹ̀lé ilé tá a bá fi tọ́mọ́ òun àwọn bàbá wa fi sọ wípé ìrìn ló máa wo ẹja jẹlé ayé pẹ́pẹ́pẹ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun gbogbo tá a bá ṣe ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣe kíni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má fi kìràkìtà wówó má torí pé o fẹ́ lówó o fẹ́ lọ́rọ̀ kó borúkọ ènìyàn kan jẹ́ má torí pé o fẹ́ dìde ohun tí ò rí bẹ́ẹ̀ kó ló rí bẹ́ẹ̀. You did not know anything about Sunday Igboho Òòṣà and you came out ẹ bẹ̀rẹ̀ sí ń kárí rumor ẹ fi ọmọ ọlọ́mọ lọ́rùn ńlẹ̀ ọ̀rẹ́ mẹ̀kúnnù ni olólùfẹ́ mẹ̀kúnnù ni bàbá mẹ̀kúnnù ni mẹ̀sáyà mẹ̀kúnnù ni Ìgbòho máa jáde láyọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnnà Ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀
ṣe gbọ́ mi ohun gbogbo ìròyìn tẹ́ ẹ gbọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan sí tẹ́ ń pè mí lọ́tún tẹ́ ń pè mí lósì nǹkan báyìí lẹ gbọ́ pé olóyè ó ti ṣẹlẹ̀ sólóyè nǹkan báyìí lẹ gbọ́ nǹkan báyìí lẹ ṣé òótọ́ ni fake news ni o ẹ ní dalábọ̀ ara o gbogbo ilé ìtẹ́gbọ́ yẹn fake news ni ṣe gbọ́ mi yóò dára fún yín ojú òní tí yín you are blessed. This is OĽuwa TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.